Mukaila in Libya, Mukaila in Libya, Mukaila in Libya, Mukaila in Libya. Oija Kedere, Mukaila in Libya. Títàrí ó là ń kọ́lá, tó bá jìnnà tán, ló máa ń dòge. Ayé ẹ wá o Mukaila, láti Naija, tó fi délùú Libya. Kò sẹ́ni tó ń tó jẹ mí, àmọ́ bí a bá ti bára ibẹ̀ la ṣe. Ohun ojú rí ẹnu ò lè sọ. Mukaila in Libya, Mukaila in Libya, Mukaila, Mukaila, Mukaila in Libya. Ẹ sáré wá, ẹ wá gbọ́, ẹ wá gbọ́ ọ̀nà sí àmì. Gbogbo Ṣàgálà tó fẹ́ níbí, Oríjà Kéré kò délé. Àtọmọdé àtàlágbà, àní kárí bá ti ṣe. Àìmọye ẹni tí Libya ti ràn lọ́wọ́, ẹ̀gàn kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ níbí, àti jẹ́ onílé àdógún. Àmọ́ ìgbà tó wá débí, ní gbogbo ẹ̀ lọ déédéé. Adúpẹ́ lọ́wọ́ ọba tó náyé, ibi orí bá dání sí là ń gbé. Mukaila, Mukaila. Mo fẹ́ kẹ́ bá mi ṣọ́nà sí àwọn ọmọ kan tí mo fẹ́ gbé wọlé ní sà. Bẹ́ẹ̀ ni sà. Èmi rò pé ìlẹ́gà yẹn ò dáa. Sọ́mọ pé kọ́ lọ India gan, ó bẹ̀ ju Libya tán lọ́rọ̀. Eléyìí mi ò fi japa lọ sí Libya tí wọ́n lọ yẹn, ṣé èmi japa lọ lọ́rin? Kí máa lọ lọ́rin bẹ́ẹ̀? Must they go? They must go. Ṣé mo sọ̀rọ̀ Libya àbí mo sọ̀rọ̀ Libya? Kò bọ́gà tèmi ò lè tó ọkọ̀ bọ́gà tèmi ò wá lè tó yẹ. Àmọ́ ìtẹ́yìn wá ń sọ yóò wá yé mi o. Ìyá Àdìwúrà. Kò fún mi ní assurance pé kọ̀mílẹ̀ ìdáríjì pẹ̀lú kan tí mo ṣe yìí. Ọlọ́ ó ṣèdùnnú tèmi náà ló wù mí kí n ṣiṣẹ́ yìí. Òun máa mú ẹkún àsùnsùn dá wá jòdòrò náà mo fẹ́ lọ dáríjì mi. Èmi náà mo ti gbà pé ẹ̀ṣẹ̀ pé mo ti ṣẹ̀ sí ẹ. Mo pásítọ̀ mi gan tún ní pé kí n ránṣẹ́ kí n pè ẹ́ wá pé tó bá dọ́dọ̀ mi bíbá kí n pè àwọn kóun bá ẹ sọ̀rọ̀. Mukaila in Libya, Mukaila in Libya, Mukaila in Libya. Jésù, ìbára jẹ Jésù, Olúwa ìdáríjì mi, bàbá dárí ẹ̀ṣẹ̀ méjì mi, ọmọ dárí ẹ̀ṣẹ̀ méjì mi, mo tó kò ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi, gbogbo ẹ̀ṣẹ̀ mi náà dá mi ní ọ̀rọ̀ ẹnu mi, níṣẹ́ mi wà ní Olúwa ìṣe, mo dúpẹ́ pẹ̀lú ọpẹ́ mi, bàbá ìmọ̀ ìṣe, ọmọ ìṣe, ẹ̀mí mímọ́ ìṣe, ohun ti dà tún bí, Olúwa ìgbọ̀pẹ́ mi, Olúwa ìgbàlè mi, ẹ̀mí mímọ́ ìgbọ̀pẹ́, Olúwa ìgbọ̀pẹ́, Olúwa ìgbẹ̀yìn mi, gbogbo ìkólọ mi, gbogbo ẹ̀ ti máa mi dá padà, gbogbo ìkólọ mi, pátápátá Olúwa gbogbo ẹ̀ ti dá padà, Olúwa ẹ̀jẹ̀ rí tèmi ṣe ń lẹ̀ níbi àyí, Olúwa ẹ̀sọ́ mi dà tún dídélẹ̀, ẹ̀mí ẹ̀sọ́ mi dà tún dídélẹ̀, Olúwa ẹ̀gbá àdúrà mi, gbogbo ohun tí bá dáwọ́ nílẹ̀ nínú rẹ̀ ní yọrí sí rere, ẹ̀mí ẹ̀dún yọrí sí rere, bàbá ẹ̀dún yọrí sí rere, Olúwa ẹ ṣàánú mi, Olúwa ẹ ṣàánú mi, aláàánú lọ́kùnrin lóbìnrin náà Olúwa ẹ̀rọ sí mi, bàbá ẹ̀rọ sí mi, ọmọ ẹ̀rọ sí mi, ẹ̀mí nínú ẹ̀rọ sí mi, Olúwa ẹ gbàkóso, Olúwa ẹ gbàkóso, bàbá ẹ gbàkóso náà ayé mi, Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àtọmọdé àtàlágbà, àní kárí bá ti ṣe. Hallelujah, hallelujah, hallelujah. Libya ti ràn lọ́wọ́, ẹ̀gàn kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ níbí, àti jẹ́ onílé àdógún. Àmọ́ ìgbà tó wá dé. Mo tẹ̀ ti gbàgbé ẹ̀ gbé ara bó yẹn mọ́ mi fún mo iṣẹ́ yìí. Ìgbà náà yẹn kò ní tiẹ̀ ti pọ̀. Mukaila, Mukaila, Mukaila in Libya, Mukaila in Libya, Mukaila in Libya, Mukaila, 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 ayé wa o Mukaila, ẹ wo ohun ojú tí Mukaila rí. Hello. Ya Mudi, salam alaikum. Wa alaikum salam. Fi shogo. Kalata madam. Shogo madam. Nadafa. Fi, yip. Shukra baba. Oshiji.
إن شاء الله تيجي تجرب مية. أيوة شكرا. Today اليوم كمان عشية عرفت. جيب أنا فهمتها. مش مشكلة ايه. في بكرة ايه. شكرا. باي. So, when tó bá ti dọ̀la, a máa mọ̀ òkè àwọn ṣe. Ṣé mi ṣe àwọn ọmọ àbí lọ́wọ́ agent? Rárá o, ṣe bí ṣe àwọn bíbẹ̀ ní báwọn àgbèrè ní bá sí. Owó agent ní bíbá yìí ó ṣe kínní. Ẹ̀rù máa máa bí owó agent ẹ̀dẹ̀ mọ̀ pé owó agent yẹn náà kò easy. Bíbẹ̀ owó agent. Àràbọ̀ bẹ̀rẹ̀ owó fẹ́ẹ́ Nàìjíríà wá sí ló máa ń bẹ̀rẹ̀ owó agent. Ọlọ́run ṣe Ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ àgbára ní máa ń ṣe ní láyé tó lọ sí àbí kí wọ́n ṣe gbọ̀ngàn ní àṣírí ọ̀gbẹ́. Kẹ́mi, kí ló ń ṣe bíbà? No, mo ti fọ bọ́lá rẹ̀. Àwọn aṣọ tó wà ní wọ́n ṣe máa ṣètò yẹn kò fọ yẹn kọ́, ṣó ti fọ́? Mo ti kó sínú wọ́n ṣe máa. Mo bẹ̀ sọ̀rọ̀ ó lè jókòó dídí kó lọ fọ́ kíní fún mi jọ. Wọ́n bí abẹ́rẹ́ mu sọ̀wọ́ ẹ̀. Wọ́n gbé kó lọ fọ́ kọ́tọ́ àti ẹ̀pà tẹlifíṣàn ń gbọ́ dànù. Ohun ojú rí ẹnu ò lè sọ. Mukaila yìí níbíyà. Mukaila yìí níbíyà. Mukaila yìí níbíyà. Ẹ sáré wá ẹ wá gbọ́ ọ̀rọ̀ sí àmì. Gbogbo ṣàgálà àtọmọdé àtàlàgbà àní kárí bá ti ṣe. ẹ ṣiṣẹ́ dáadáa o. Ọyẹ ní ìkílíbí àti ìrànwọ́. Ẹ ṣiṣẹ́ dáadáa o. Ẹjọ́ torí mi ní fẹ́ kí mo bí ó jáwọ́ níbọ̀dí mi. Ẹ ṣiṣẹ́ dáadáa o. Ẹ ṣiṣẹ́ dáadáa o. Ẹ ṣiṣẹ́ kí mo bí ó jáwọ́ níbọ̀dí mi. Ẹ ká ṣiṣẹ́ dáadáa o. Bàbá ṣiṣẹ́ dáadáa o. Mukaila in Libya. Mukaila, ayé wa wo Mukaila. Ẹ wo ohun ojú tí Mukaila rí. Gbogbo ẹ̀yin bọ́gà ajá ṣe ó ṣe bàbá níbẹ̀. Ó ṣe bàbá níbẹ̀. Ẹja ṣe kárọ́tì ẹsẹ̀ mẹ́fà tá a máa kú. Ọjọ́ àti sùn. Hello ma. Hello. Ẹ káàsán ma. Ta ló sọ̀rọ̀? Yẹdúrà ló sọ̀rọ̀ ma. Báwo ni ọkọ mi? Báwo lọ́dọ̀ yín ma? Adúpẹ́ kújọ́ mẹ́ta. Ẹ jọ torí Ọlọ́run fẹ́ kí wọ́n gbọ́ mi sọ̀rọ̀ kájọ wà padà. Ok, kò sí problem, kò sí wàhálà ṣe ti gbọ́. Fọ́kàn ẹ balẹ̀ máa bá sọ̀rọ̀. Ok ma. Màá pè kókó wá lè mú. Alright. Ṣé ti gbọ́? Ok, mo ti gbọ́ ẹṣin wa ẹṣẹ́ àdúgbò ma. Kò tọ́ pé máa bá sọ̀rọ̀. Ṣé ti gbọ́ fọ́kàn ẹ balẹ̀ o? Má ro nǹkan kan o. Ẹṣin ma ẹgbẹ́ fún wọn. Alright, ma kẹ́ déèkì ma. Bọ́dọ̀ ọ̀gbọ̀n ẹṣin. Ìgbìyànjú lẹ̀ dáńgbà. Bàbá lè parí iṣẹ́ lásán. Ọmọ ìyá mi, owó ni o. Ọmọ yẹn tó máa wà ń bẹ̀. Ibi ní mítà gan. Ó ní mítà o. Máa bú lọ bàbá. Ó dẹ̀ wá ní wọ̀. Wọ́n ẹ̀ pọ̀. Parí ìjà wọn ní ọ̀gá fún mi sọ. Ọjà mi ló ń pè mí. Hello ma. Báwo ni ọkọ mi? Ẹ káàsán ma, báwo lọ́dọ̀ yín ma? Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, báwo lọ́dọ̀ tiẹ̀ náà? A dúpẹ́ fọ́lọ́run ma. Mukaila mo máa fẹ́ rí ẹ. Ṣé kò sí ma? Kò sí kankan. Fẹ́ rí ẹ, ló dẹ̀ wà very important gan. Ó dà, máa dọ́dọ̀ yín sìn ma. Tí bá ti mo wá lọ wọṣẹ́ kan ní tí bá ti kúrò bẹ́ẹ̀ sìn, máa dọ́dọ̀ yín sìn ma. Jọ kó try kó rí mi lẹ́yìn ni, má jẹ́ kó kọjá èyí rárá. All right ma. Okay. All right, tó ṣe ọkọ mi. Ọmọ ìyá, ìjọba bí wọ́n máa tẹ̀lé gbẹ́dọ̀ bọ́gà lọ́kùnrin tó ń sáyé sáwọn.
bọ́gẹ̀. Àmọ́ mi mo ní owó tí mo kó fún yín lẹ́ẹ̀kan yẹn ṣèbí bálàsì mi tó kù ni mi sọ kọ̀ọ̀kan mọ́ àbí. Ṣé torí ẹ̀ ló ṣe wá jókòó lé mi lórí? Ẹ má bínú tọ́. Kí ra ń bọ̀? Àti pé ìwọ àti Dálẹ́jọ́ sọ pé ó ti sanwó tán pé owó tó láti rí. Ìjọ èmi àti ẹjọ́ sọ yẹn. Kò sí wàhálà o, ó ṣàlọ́wọ́ wà dúrà wá. Àti pé mo ń padà lọ bí iṣẹ́ ìsìn bí i oṣù 6. Bá ní kẹ́ bá mi gba owó mi kẹ́ bá mi fi gbọ́mọ wọlé. Nǹkan tí wàá sọ nìyẹn. Kì í ṣe tó ṣẹ̀ṣẹ̀ wá ń béèrè lọ́wọ́ mi bóyá ti sanwó tán àbúrò sanwó tán. Tó bá kò sanwó tán ni èmi ni màá sọ fún ẹ, kò sí problem. Tó bá jẹ́ ẹ̀yìn lọ kẹ́rù ẹ̀ lọ palẹ̀ mọ́ ẹ̀rọ ẹ̀ tó bá ti dọ̀la kó máa gbalẹ̀ ara mọ́ ní ìfọ̀lẹ̀. Ìfọ̀lẹ̀. Ẹ ṣe máa wọlé àbí ṣe Ẹ káàbọ̀. táwọn tí ọmọ ká máa fi sílẹ̀. Yes, Daniel. Ẹ wọlé. Mukaila. ẹ ká sọmọ. Báwo ni Mukaila? Ìwà tọ̀rẹ́ ẹ má bẹ̀ wájú. Pẹ̀lẹ́. Báwo ni iṣẹ́? Adúpẹ́ fọ́nà. Ẹ kú àtàárọ̀. Ẹ kú iṣẹ́ ẹ̀yìn. Adúpẹ́ fọ́nà. Ṣé ò bínú pé mo gbé ẹ dìde? Ayọ̀ mi ò bínú mà. Má bínú ọkọ mi. Mukaila, ìyàwó ẹ̀ ló pè mí lọ́sàn-án èsì tó fẹjọ́ ẹ̀sùn mi pé òun ń pè ẹ́ o ò pé kọ́ọ̀lù òun. Ṣé nítorí ọ̀rọ̀ ìyájú àlè ṣe pè mí mà? Mo rò bí ara ti bá yín yanjú ọ̀hún ọ̀rọ̀ yìí ni mo rò bí a ti bá yín parí ẹ̀ lọ́jọ́ yẹn. Kí ló ṣẹlẹ̀ Mukaila? Kí ló dé tó ń ṣe báyìí? Mo mọ̀ pé mi ni mo dá gbogbo ẹ lẹ̀. Mo dé ti ibẹ̀ lọ́jọ́ yẹn mo ní kó má bínú. O dé bá ń bọ̀ rẹ̀ sọ̀rọ̀ náà. Mukaila, mọ̀ pé ọ̀rọ̀ yìí náà mo ti bẹ́ẹ̀ sọ tẹ́lẹ̀, you understand? Èmi ò tí a mọ̀ pé ìtorí ọ̀rọ̀ yìí ni ẹ ṣe pé. Torí ẹ̀ ni ìyàwó ìlú ló pè mí. Mo ti bá sọ̀rọ̀. So Mukaila, à ń ṣe Ọlọ́run bá dẹ̀ foríjì wa. Tó ti kò sí nǹkan tó fẹ́ ṣe. Ọmọdé ti wà láàrin ẹ̀yin méjèèjì. Mo wò tọ́mọ́ bá ti wọ̀ ni. Òkúta ti wọ̀. Mo ìgbà kọlù ẹ̀ tó ń sìn gan ni mo ní pé kí n pè é. Ó dẹ̀ lóhun tún wọ ẹdẹ́lé tó ń gbé tẹ́lẹ̀ pé ò sí bẹ́ẹ̀ mọ̀. Kò sí wàhálà, mo ti bá wá. Anytime tó bá ti ráyè kó pè mí, kò sí wàhálà. Màá júwe ọ̀dọ̀ mi fún un. Ó dẹ̀ ṣọ́ọ̀pù máa bí kọ́ Mo ti gbọ́ sẹ̀. Ṣèbí ìyàwó mi jáde. Kò sí wàhálà, mo ti gbọ́. Kò sí wàhálà. Ó ṣe ọkọ lágbọ́rọ̀ Ọlọ́run ilẹ̀ Libya yìí á jẹ́ korí tiẹ̀ ṣe ó ní ṣìṣe ó ní ṣìlẹ̀tẹ̀ ó ní rógun àdúrú mọ́ o àti wà tọ̀rẹ́ ẹ̀ ní rógun prison ogun ọlọ́pàá kò ní jẹ́ ti yẹn níjẹ́ ní tó ń wà. Ẹ ká sọ mọ́ mi owó àjọ ni mo wálé wá gbà mà ẹ̀ńdẹ̀ máa pè mí láti bí pé tájọba ti parí ẹ̀ máa pè mí ìdẹ̀ rí kọ́yún ló jẹ́ kí n wálé àjọ dẹ̀ ti parí láti bí 2 months báyìí. Ṣé torí ẹ̀ ló ṣe wá dúró lé mi lórí tó ń dàtọ́ lé mi lórí? Ó fẹ́ fún mi ní wárápá ni. Ìwọ ò gbọ́ pé àjọ ti dàrú, àbí? Ṣé Spanish ni mo ń sọ? Torí kò fẹ́ yé mi mọ́ báyìí. Ìgbà tájọ́ dẹ̀ ti dàrú, kí ni mo fẹ́ ṣe? Kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí. Lórí owó mi. Ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe máa ṣe lélẹ̀, oore ni mo ṣe yẹ o. Oore ni mo ṣe é. Àwa náà ni pé kó lè ṣoríire kó yé wọ dúdú lórí funfun. Pé kó wá àjọ dẹ̀ ti dàrú nìyẹn, kò sí nǹkan tó fẹ́ kí n ṣe sí àbí kí ló wá fẹ́ kí n ṣe tó dẹ̀ wá nulẹ̀ mi epo mi ata mi gbogbo ẹ̀ lájọ́ ń jẹ so kí ló wá fẹ́ kí n ṣe sí. Ilé tó tiẹ̀ wá ṣe gan ó yá bàbá ẹ̀ kó lọ gbé bàjẹ́ kó kẹ́rù ẹ̀ kó wá bí gbà. Kí wọ́n gbígbà àbí kò sí wàhálà bọ̀ kò síbi tí mo máa lọ bọ̀ kò sí wàhálà mo ṣáà máa lọ Ọlọ́run á tún pín láàrin èmi. Ọlọ́run á tún pín alábí àtàyà tó bá tó jẹ mí nìkan ló. Ọjọ́ àti sùn. Ọlọ́run á tún pín. Ọmọ tá máa fi sílẹ̀. Epo mi àtàtà náà lọ lára tiẹ̀ náà. Mukaila Libya. Ṣé ń tẹ́wọ́ dájú kò sí bí? Bọ́sù mi ló lé mi jáde látàárọ̀. Mo dẹ̀ tí wọ́n ibi tí mo máa sùn fún mi ibi tí mo fẹ́ sùn sí látàárọ̀ ni mo ti wà ń bíbá yìí. Àwọn bọ́gà yín yẹn lágbára. Wọ́n ṣé Yorùbá ní Yorùbá bọ́gà yín náà? Yorùbá ni. Ojú ló rọ́jú ṣàánú sọ. Ilé mi wà ń bẹ̀yìn. So ibi tí mo manage náà lélẹ́yìí o. Ẹ ṣe gan ma mo nílò àbúṣètò ẹ ṣe o. Kí lorúkọ bọ́gà yín? Aisha lorúkọ ẹ̀. Aisha. Any picture? Mo ní bọ́gà yín lélẹ̀. bọ́gà mi ṣe àmọ́. Ẹni tó gbé mi wọlé rè é. Ẹ má wọrí. Ẹ jẹ́ kí n pè èèyàn kan fún ọ̀fẹ́. Hello sir.
Ẹ káàsán sà, báwo lọ́dọ̀ yín sà? Fine sà, fine sà. Ẹ jọ̀ọ́ ẹjọ́ èèyàn kan ni mo fẹ́ fi sùn yìí. Bọ́gà wa kan ni. So ó lọ́rẹ̀ mi kan tó dáwó sí lọ́wọ́. So kò ṣàbẹ̀ kó owó ẹ̀ fún owó yẹn ṣáà ti di wàhálà báyìí. So torí ẹ̀ mo ṣàwàfẹ́jọ́ sùn mi, so mo wá ní kí n wá pé yín kí pé kí n pè yín. Aisha lórúkọ ẹ̀. Okay, picture ẹ̀. Ọ̀rẹ́ máa send ẹ̀ sí yín nísìn. Gbogbo ẹ̀yin bọ́gà ajá ṣe ó ṣeré wà bá níbẹ̀ ó ṣeré wà bá níbẹ̀ ẹja ṣeré kárọ́tì ẹsẹ̀ mẹ́fà tá a máa kú ọjọ́ àti sùn Hello rẹ̀. tá a máa fi sílẹ̀. Báwo lọ dé? Ọjọ́ mẹ́ta. Báwo ni ṣe ṣáájú wá? Wo ọ̀rẹ́ tó bá ti ríṣẹ́ máa pè mí o. Kò lè mọ̀ náà ṣèbí gámìsì ló ń ṣe. Ṣé o mọ̀ṣẹ́ Málaga ni gámìsì náà máa ń ṣe náà? Wo mi ò ṣe kíní jàre wo ẹ kò mọ̀jú tẹ́júmọ́ sí lílọ ó dẹ̀ mọ̀ pé ṣe èyí ti mọ́ra. Nà kò sẹ́ni tó mọ̀ wọ́n ni kò má sọ fún anybody kò lè mọ̀. Mo mọ bí màá ṣe máa jáde. Àárín mi àti ẹni kó wà má sọ fún anybody o. Kò sẹ́ni tó fẹ́ mọ̀ tó bá sọ fún anybody náà. Láàárín mi àti ẹni kò jẹ́ kó wà má sọ fún anybody. Kò sí wàhálà màá tún máa ń pè ọ̀rọ̀ kò tẹ́kì. Báwo lọ́dọ̀ yín? Gbogbo ilé ń kọ́. Àdúpẹ́ fọlọ́ṣẹ́ ṣàǹgúrò àwọn ọmọ yẹn ń bẹ̀. Báwo dẹ̀ níṣẹ́? Báwo wá ní gbogbo ẹ̀ ṣe wá rí báyìí lẹ́gbẹ̀ẹ́ o? Any scope? Scope? Ẹ wo mi ò ṣe rọ́ọ̀sì mọ́ o. Mi ò ṣe mọ́ láti gbà wo. Ẹ ti jáwọ́ kẹ̀. Níbi táwọn ọmọ mi wà àtàwọn èèyàn tó wà ń ta tó tẹ̀ ń wá ẹni tó máa gbé súnmọ́ tó máa san owó. Lẹ́yìn wá sọ pé ẹ tẹ̀ ẹ̀ ṣe mọ́. Iṣẹ́ tí ò ṣe fi lọ́mọ lọ́wọ́, ṣé ọ̀rọ̀ bóyá easy ni? Pẹ̀lẹ́ G.O. Fagunwa Pastor Ajiboye kò kúkú mú ẹ̀ ṣe náà tẹ́lẹ̀ bọ́gẹ̀ ló gbé ẹ lọ torí tó bá ṣe bọ́gẹ̀ mo mọ̀ pé kò hùn ẹ̀ ṣe. Bọ́ èmi ó tẹ́ mi lọ́rùn ohun mi ṣe ni mo ṣe é ṣe so mo dẹ̀ máa ṣe máa fi kọ́lé máa fi lọ́mọ lọ́wọ́. Mi ò ṣe rẹ́ mọ́. So bóyá jẹ́ nìyí. Ṣé bí lady tajọ wà ní ìgbà tá à ń ṣe iṣẹ́ ń gbà yìí òun ló tún pè mí pé bóyá ti bá rí kinní kan mi ò lè ọ́ndásẹ́ mi ò dẹ̀ ṣe rẹ́ mọ́. Ṣé ẹ ṣáà ṣe mọ́ ṣá? Mi ò ṣe mọ́ láti gbà wo ṣé tó ṣe fi lọ́mọ lọ fẹ́ pé ṣé kò yí dìnà mi ò ṣe mọ́. Jóná mo ti notice láti bí ọjọ́ bíi mẹ́ta báyìí bàbá kan dédé ṣiṣẹ́ lọ akàn dédé dúró sí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan náà kí ni tó ń ṣẹlẹ̀. ọ̀rẹ́ ìjọ onígbàgbọ́ wípé ìyá Adéwúrà ṣì ń ṣiṣẹ́ dọ̀tí yẹn ṣá. Mẹ́rin. Ní ilé ta lọ yìí mo ti délé mo á sáré bọ́ta mo lọ ra nǹkan tà bọ̀ ìgbà tí máa wọlé padà mo bá ìyá Adéwúrà lórí kọ́ ló ń sọ fún ẹni yẹn wípé tó bá ti ríṣẹ́ kó máa pe òun ṣé mọ̀ pé iṣẹ́ gámìsì lọkọ òun ṣe ọkọ òun ò lè mọ̀ wípé kó máa pe òun dámìtì bó ṣe ń ṣe iṣẹ́ ìdọ̀tí yẹn ṣé ẹ̀ṣẹ̀ ni wípé mo gbé Adéwúrà padà ni àbí kí n sọ wípé gbogbo àwọn ọkùnrin tá wà ní Libya yìí tá à ń ṣiṣẹ́ gamis tẹ́ pé weekend là ń lọlé ṣé ká sọ pé bẹ́ẹ̀ ni ìyàwó wa ń ṣe àṣemáṣe tá a mọ̀ sí. Mukaila ṣọrí suggestion tí òun ròyìn ó mọ̀ pé èèyàn kì í múyàn tí wọ́n bá fẹ́ múyàn èèyàn máa mú báyìí you understand. So okay like for example obìnrin tí ọkùnrin bíi 10
tó ń bá sùn lójúmọ́ jọ kí ló expect you understand wọ́n dẹ̀ ní kò sí bá ṣe máa ṣe bòlò tí kò náà gbẹ ó ti yẹ nǹkan tẹ́mi kan máa sọ fún ẹ wọ́n ní pé kò dẹ̀ jùlẹ̀ dẹ̀ ń bọ́dẹ̀ ṣe wà yẹn má lè o tó bá tó time nǹkan tó máa le ó máa le you understand mi báyìí so mi ò ní fẹ́ kó le rárá. bí èbára mi ni àbí kí n máa bí èmọ̀ ọkùnrin tó ń gbé àwọn ọmọ nílùú tó ń gbogbo àwọn ọmọ náà lù yìí because wọ́n tẹ̀mí ní kó máa yí padà náà ṣáṣàlẹ̀ ní lọ́yẹ́ kó ń ṣiṣẹ́ ìlú ẹ̀kọ́ ó dẹ̀ fílẹ̀ tí ó lẹ̀ ṣe mọ́. ìyá àdìwúrà lójú ò kúrò ń bẹ̀ you understand torí tójú ẹ̀ bá kúrò ń bẹ̀ ni ó máa fílẹ̀ you understand mi báyìí but ó mọ̀ pé kíní ó ti dẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí mi sọ lẹ́ẹ̀kan ó ti dẹ̀jẹ̀ yóò ti yé báyìí so ìwọ ni kò máa rò lọ fà you understand báyìí so má torí obìnrin kan kó ronú parẹ́ o mi ní tàn náà sí ẹni tó ń ronú torí ẹ̀ sìn tọ́ra lọ lójú títí sìn tí mọ́tò gbá àtẹ̀yìn kọ tó kú. má rò lọ fà ó ti yẹ so ká ṣiṣẹ́ lọ jàre ọmọ ìyá mi. di àwọn náà dìgbà o. kí ni ìtumọ̀ rẹ̀ ló dìgbà o. bí mo sọ yẹn ti wá pọ̀ jù. tí bá ti ní ìdí ẹ̀ máa pè ẹ́. ṣé jáde. ṣé àti wọṣọ ẹ ti fẹ́ máa lọ ó dàbọ̀ máa lọ ó kílé. wọ́n tó bẹ̀ mú ó bá lẹ̀ jẹ́ ókè o bá lẹ̀ ti yá kẹwàá tó wà o bá pè wá àdá wò. ẹ kílé. èwo lẹ wá ṣe lé. wọ́n pè mí láti nàìjíríà ní pé ara malẹ̀ mi ò yá pọ́ wà lọ́sípítà torí ẹ̀ mo ṣe ní káràbù mi kó gbé mi wálé. ẹ ti ra fóònù iye olówó má lè bá lówó ẹ jẹ àbí. rárá àràbù mi ló ra fóònù fún mi. mọ́mí mo ní kẹ́ fún mi 500 nínú owó 6 ní ara 6 months yẹn mo fẹ́ fi kún owó tó wà lọ́wọ́ mi mo fẹ́ sẹ́yìndẹ̀ sílé. ṣé owó 6 months tí mo gbà mo ti báyìí fi gbọ́mọ wọlé ọmọdé ti sá lọ pàtó ọmọdé ti sá lọ mí ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. kí ni wọ́n fẹ́ ṣe báyìí. ṣé o wá rọmọ mi ṣé mo gbọ́mọ pamọ́ àbí abẹ́ bẹ́ẹ̀ gírí kò wù ṣé mo gbọ́mọ pamọ́ ni àbí yẹn gbà. ọmọ sá lọ mú mi wà lọ́sítà. tell you fact ẹ wá gbọ́ ṣé ìjọba ṣe sanwó tán wàláì èkéyìí tí mo sọ yìí tested and trusted ni o mo ti sọ fáwọn èèyàn títí àwọn súnmọ́ mi dẹ́gbẹ́ àwọn ọ̀dẹ̀ confirm ẹgbẹ́ no àwọn try ó dẹ̀ work out lóòótọ́ tẹ bá ṣe sanwó tán bó ṣe sanwó tán if wọ́n tó sanwó tán ti pẹ́ gan o lè put in this action and see the results tó bá jẹ́ sanwó tán bá yẹn sórí ó kéré tán 8 months to 1 year bó ṣe sanwó tán yẹn ginger tó fi sanwó yẹn ṣì gbé sí bọ́ọ̀dì yẹn máa fi ṣiṣẹ́ lọ tó bá wá ń ṣiṣẹ́ yẹn every month make sure pé owó yẹn òun save ẹ ní má yẹ kó wà nínú làákàyè pé o fẹ́ gbọ́mọ má kọ́kọ́ fi owó oògùn ẹ̀ tó ń gbà wá kọ́ make owó fún rẹ̀ láyé máa fi ṣòwò ẹrú stop it. gbogbo ẹ̀yin bọ́gà ọjà ṣe ó ṣeré bàbá níbẹ̀ ó ṣeré wá bá níbẹ̀. ẹ àwọn èèyàn ọ̀rẹ́ mo ṣe o ní ìsìn ló sunkún yìí wọ́n máa rẹ̀ mo ṣe nǹkan tí ò dá ó bá gbọ́ ọmọdé ọmọ sá ṣé kí n fira bí dọ́ọ̀mù owó láì mo rí ẹ̀dá. kí ló ṣẹlẹ̀ kí ló dé èwo ni ṣọ́yàn lójú ṣọ́yàn lẹ́nu mi ò gbọ́dọ̀ tọ̀ mi ò gbọ́dọ̀ sí kí ló ṣẹlẹ̀ wọ́n gbọ́dọ̀ pè mí ó máa ṣọ́ mi lọ́tún ṣọ́ mi lọ́sì ṣáwọn ọ̀rẹ́ mi tàjọ parí skul wọn gbọ́dọ̀ pè mí mọ́ ni ó máa ṣọ́ mi eléyìí ń pè mí gbọ́dọ̀ gbé kọ́ ọmọ nílé tó bá jẹ́ ọmọ tá a jọ bí ni ká fi gígùn mo máa take responsibility mi lórí ọmọ wọn náà máa take care kí ló ṣẹlẹ̀ má dẹ̀ lọ fẹ́ lò mí mo máa ṣẹ́yàn lọ́tún ṣẹ́yàn lọ́sì lágbájá ń pè tàbí ṣé mi gbọ́dọ̀ gbà kọ́ ọmọ ni àbẹ́wò ni gbogbo eléyìí mo ń lọ. ẹ ká sọ ma báwọn lọ́dọ̀ yín mà. mo ní kí n sọ fún yín ni mà pé ìyá Ajíwúrà ti kúrò ní ọ̀dọ̀ mi o. mo kàn bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ ni ṣé ó ti yé yín mà. kò ẹ̀yin náà lẹ fà á ẹ lẹ dá sílẹ̀. ó jẹ́ ti kẹ́rù ẹ̀ lọ kó kàn mí ó lọ kò rá mi.
nǹkan tó wù ṣe ló fẹ́ lọ ṣe yẹn kó lọ ṣe. mo kẹ́ iná mo ṣàti bẹ̀ lọ́jọ́ yẹn mo gbà pé mi ni mo fà bó mo ti bẹ̀ lọ́jọ́ yẹn mo dẹ̀ ti bá yín yanjú ẹ̀ kí ló dé náà. mo kàn ní sọ fún yín ni mà kò kàn mí o ló ṣe lọ náà kó máa lọ fún àìlúfọwọ́ rẹ̀ kó ẹrù kúrò lé ìyẹn kò kàn mí rárá ní ti ẹ rí o bọ̀ mo ń dájẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè mọ̀ sí that is it ma. wọ́n ti gbé ìrìn àjò everybody wá wà ó lè mú pọ́nmọ ìwọ̀n ní anywhere ẹbí báyìí tó lè lọ ìṣesí tó yẹ kó lè pàmpẹ̀ tó bá bẹ̀ ẹ lè sẹ́sù kìíní ìná kí ló ṣẹlẹ̀ kí ló dé náà. kò sí ó dáàbò màá kọ́ni kọ́ni sọ fún yín nìyẹn mà. ẹnu ò lè sọ ọkọ àti ọmọ mi. Mukaila Libya Mukaila Libya Mukaila. tani yẹn ẹ wọlé. kí ló dé báwo ní káàsùn. mi sọ fún bọ́gẹ̀ pé o fẹ́ wá sọ́dọ̀ mi lẹ́nu kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ bọ́gà mi náà mo fẹ́ fi wá fi sùn yín. kí ló dé. mo dé láti ilé àràbù torí ìgbà tí mo wà ní àràbù iṣẹ́ 6 months tí mo ṣe àwọn lọ gbowó ẹ̀ sọ́wọ́ wọ́n pè mí láti ilé pé màlẹ̀ mi wà lọ́sibítà torí ẹ̀kan mo ṣe wálé pé kí wá gba 500 dinar tó wà lọ pé kọ́kẹ́ ìyá mi 500 dinar kí fi kún owó tó wà lọ́wọ́ mi bọ́gà mi sọ fún mi pé àwọn ti fowó gbọ̀mọ́ wọlé gbọ̀mọ́ rẹ̀ ti sá lọ. so sí 500 ló ní ìdìbàyà. bẹ́ẹ̀ni. kò sí wàhálà màá fún ọ tó bá ti di lọ́la. kò síbi tí mo fẹ́ lọ ẹ jọ̀ọ́ ẹ kí n máa gbé mi kò síbi tí mo fẹ́ lọ. kò síbi tó fẹ́ lọ àbí 500 kò sí wàhálà tó bá ti di lọ́la gbé báàgì ẹ̀ kó wọlé. àìṣe máa kò tó pẹ̀ tí. bọ́gà ajá ṣe bó ṣe wà bá níbẹ̀ bó ṣe rè wá bá níbẹ̀. Aisha. ẹja ṣe Aisha. táwọn ti ẹsẹ̀ mẹ́fà tá. Aisha nínú Libya ẹ̀. ọjọ́ àti sùn táwọn tí ọmọ ọ̀gá fi sílẹ̀. ó ga fún mi báyìí òwò lọ tá mo fẹ́ ro tèmi fún báyìí. ọ̀tọ̀ níṣẹ́ tí ìyá mi àti bàbá mi rán mi wá ṣe nínú ilé ọ̀tọ̀ níṣẹ́ tí mo wá ṣé mi ti wá kó bára mi báyìí. ṣé mi ti wá kó bára mi báyìí kó gbọ́ pé irúṣẹ́ báyìí ni mò ń ṣe tí mo náwọn àbúrò síbi kan tẹ̀ wá mọ̀ pé irúṣẹ́ báyìí láti ní ṣe ṣé mi ti bẹ bí lórúkọ jẹ́. ó ga ọ pé wá pé ibi tí wọ́n fún mi yìí bóyá wọ́n tẹ̀lé rí tù sílẹ̀ sí ọ̀rọ̀ ilé ayé mi. Hello, ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ṣé iléeṣẹ́ 360 Abamito ni mo bá sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ayé yóò ní bàjẹ́ ẹ ní boko ọmọ lé o. Ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú ìyá tó bí mi. Ẹ jọ̀ọ́ mo rí wípé mo rí àwọn kankan tó jáde lójú ara mi bíi funfun ó jáde ó dẹ̀ disturb mi náà nìkún kódà mo ṣe wà náà ò lè jáde mo ò lè rìn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi tí yóò ní bàjẹ́ máa ó yẹ kí iye tí bá jẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run máa ná ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi. ok ẹ kò sí wàhálà mo ti gbọ́ ẹ ṣe gan ìgbà ó ní kí n máa expect kàn yín padà báyìí. ok ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ní gbọ́ bí lórí àwọn ọmọ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó dàbọ̀. àtijọ́ onílé adógún àmọ́ ìdá ló wá débi. ọ̀gá padà bá tara mi jẹ́ tó. lẹ́yìn eléyìí tí bá ti lè ṣe tí mo bọ́nu ẹ̀ wàláhì kò sí nǹkan tó lè sọ mi sí mi. lẹ́yìn eléyìí mi ò jẹ́ fi irú aṣọ rú ẹ̀ ṣòro mọ́ láyé. ọ̀rẹ́ ọmọ ọjọ́ ní ẹ̀rọ lè fẹ́ padà náà. kí n fò oṣù padà. ó ti change náà bá ti change láti fẹ́ padà ó ti change. má lè máa tara wa ṣùgbọ́n ara ní pass you understand everybody ìwọ náà kò lè wà ó ní pass ó ti yẹ fẹ́ padà. ọmọ ìgbé ok nígbà tí adébà ti lọ sí kí n gba kí n fò oṣù padà. ọjọ́ tó ti pẹ́ àbí ángẹ́lì tí wọ́n ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́. kò dábẹ́ tí yẹn ṣe fẹ́ mọ̀. ó ṣòṣòṣòṣò dábàá yẹn tí ó yẹ jẹ́ nìyẹn. mo fẹ́ kí n fò oṣù padà. ká sọ̀rọ̀ tó fi ń pè ẹ́ tó fi ń bẹ̀ ó ti dé ìgbìyànjú àwọn rẹ̀. Hello, rẹ̀ ló wà.
mo gbọ́ tẹ̀sán yìí irọ́ mo tẹ̀ ti gbàgbé gan kí n ti pè látijọ́ ìtẹ́lẹ̀ pé tó bá ti rí gan kó má pè mí mọ́ wo Ọlọ́run ni ò pa mí síbi tí wọ́n gbókù mi lọ síta ọpẹ́lọpẹ́ àgbo 360 yìí bá ti kú kódà ọba ti pè é pé ọ̀rẹ́ ẹ ti kú èmi ò ṣe mọ́ mi ṣe mọ́ mo ti jáwọ́ nú ẹ̀ pátápátá má jẹ́ tún gbọ́ pò pè mí pé kọ́sítọ́mà kan àbí kinní kan mi ṣe mọ́ o so ó ṣe ó dàbọ̀ o. Èmi láyé mi ò tiẹ̀ jẹ́ ṣe mọ́ tó bá kí n ṣe ọpẹ́lọpẹ́ àgbo kan fún mi tó tẹ̀ tún wá tí mo tún wà lò tó tún bá mi lára mu kí ni àbá máa sọ kan ló lóṣó ló pọ̀ mọ́ Ọlọ́run ṣeun o Ọlọ́run ṣeun irú ọ̀nì ṣẹlẹ̀ mọ́ o. Ẹ wá sà báwo lọ́dọ̀ yín sàmọ́ níṣẹ́ ti bá mi parí kíní yẹn ni community sà mi ò mọ bẹ̀yẹ o but màá sọ fún mọ́mì tí mo wà lọ́dọ̀ wọn màá sọ fún wọn alright sà. kí ló ṣẹlẹ̀ ta ló ń bá sọ̀rọ̀. ẹni tó bá mi ṣe pàtàkà mi wọ́n ní kí wá gbà ní community ní ọjọ́ Friday. ok kò sí wàhálà máa mú ẹ lọ. alright sà ẹ ṣe wà máa mú ẹ. alright sà sáré ká àwọn aṣọ tó kù. àlejò lálàgbà yìí o. a ó fà bọ́ọ̀ ni ìyá mi báwo lọ́dọ̀ yín. ọkùnrin mẹ́ta. ọ̀rọ̀ tẹ́ bá mi sọ lórí fóònù yẹn ẹ wo ọ̀rọ̀ yẹn lọ fà gan-an tí àwọn bọ́gà yẹn ṣe ń ṣe náà nìyẹn pé kò sẹ́ni tó fẹ́ máa wọn kò sí nǹkan kan bọ̀ ẹ má wọrí ní personally máa mú yín débẹ̀ fún ara mi personal ó sì máa mú yín dé community máa mú yín débẹ̀ fún ara mi. ẹ ṣe gan sa. ìyá bó o ní kí ló ń bọ̀ ìgbà wọlé máa kó wálé báyìí ajá àti bá yín sọ ọ́ dẹ̀ sí ká pè yín ìgbà wọlé máa ń kó bọ̀ báyìí. mo ti lóun nǹkan tó sọ tó bá ti lè gbà mí pẹ̀lú pásítì mi èmi náà dẹ̀ ti jáwọ́ kò sí problem. sí wàhálà o. ẹ wò ní tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ní tó báyìí ní gbọ̀ngàn ní tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ní community tẹ́fẹ́ mú mi lọ́wọ́ olúwa lọ́kàn mi sẹ́ni tó ń kó ṣẹ̀rú ẹ̀jọ̀ ẹ̀kọ́ tó wà lọ́kàn mi. àmọ̀bí àbá ti bára ìyẹn ló kéré jù má wọrí tó bá ti di Friday máa pé o máa pè á tí wọ́n bá mi ní máa mú ìdí community ẹ ṣe wà owó náà ti pè é ní ẹ́mbáàsì ìrìn nǹkan tó lè ṣe ju pé kó lọ síbẹ̀ kó lọ dá wọn lóhùn torí ibi tọ́rọ̀ ẹ̀ dín sí mi ẹ̀rọ kó mo lè defend. ó dà pé lórí burúkú ni àtàwọn tẹjọ ń gbé kéèsì káàkiri torí mi ìmọ̀ wúlú ẹ̀ so wọ́n gbé kéèsì tèmi wá sí community ti yín ó lè defend mi kò sí problem ebi ọmọ òwúrọ̀ mi mọ̀ pé useless báyìí. lórí kéèsì eléyìí mi ò lè defend yẹn. kò sí problem má defend mi kò sí problem mo ń bọ̀ nǹkan tó bá béèrè lọ́wọ́ ẹ̀ wá. kò sí problem ẹ ṣáà máa lọ ẹ pàṣẹ fún jà lọ ẹ pa ẹ bọ́ta family igun ẹ bọ́ta yes family igun ṣọwọ́ sọ pé ẹ tẹ máa pa lórí ṣọwọ́ sọ pé máa ní làkàyè ibo ni làkàyè tiẹ̀ wà bọ́ lọ́kọ́ lọ ẹ wà ẹ máa lọ má defend mi. inú òkè ìṣọjọ ewu ẹ kí ló wọn pa ẹ gbé wọn wí fún ẹ tẹ́lẹ̀ o ò gbọ́ tó bá kó ti wà lọ́dọ̀ bàbá ọmọ ẹni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ òye kò ní máa ṣẹlẹ̀ òun lọ fẹ́ lédèkéde báyìí òun rówó òrọ́mọ ìyẹn tún gbọ́mọ ẹ sá lọ tètè lọ sí community kò lọ fẹjọ́ sùn tó dà gbogbo tó ń ṣe ẹ̀yà lè balẹ̀ lára ẹ pẹ̀lẹ́. ẹjọ́ bọ́gà mi ni mo wá fi sùn wọ́n gba wọn ní kí n dájọ́ sí wọn mo wá dájọ́ sí wọn lọ́wọ́ gbogbo owó àjọ tí mo dá sí wọn lọ́wọ́ gbogbo ẹ̀ pátápátá kò sí nǹkan fún mi wọ́n dẹ̀ tún sọ pé kí ni mo fẹ́ ṣe pé kí n lọ mọ́lọ́pàá mi wá mo dẹ̀ lọ bá dádì yìí àwọn ni mo kọ́kọ́ fẹjọ́ sùn wọ́n ní ká send picture ìgbà tá send picture sí wọn ò ṣe ìran kan lórí ẹ̀ so ìgbà tá dẹ̀ rí pé kí ni mo dẹ̀ rí brother Mukaila àwọn náà wá mú mi dé bíbá iná wá sọ pé ká wá síbà pé má bá wa solve ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi wá nǹkan ṣe sí ẹjọ́ ẹ má jẹ́ kówó mi lọ gbé sáà. bọ́gà kan náà ló jọ gbé àwọn méjèèjì wọlé
so ìgbà tí mo dé nígbà yẹn ṣe aṣẹ́wó ni wọ́n fi mí ṣe so bọ̀ mi ìfẹ́ jẹ́ wọn sọ anybody so bọ́ọ̀lù mi ṣe wá dé wá ṣàlàyé ọ̀rọ̀ wọn fún mi òun ni mo ṣe wá lókè ká ló fi ẹjọ́ wọn sùn òun ló fi di pé adé ìgbà yẹn. intent sọ fún wa nísìnyí ni wípé bọ́gà kan náà ló gbé yín wọlé. bẹ́ẹ̀ ni sir. ok ìwọ ń tiẹ̀ oníbodò wà jọ sí wọn lọ́wọ́ wọn ò kó fún ẹ. bẹ́ẹ̀ ni sir. ìwọ ní wọ́n gbé ẹ wá bí wọ́n fi ẹ ṣe ṣàṣẹ́wó. bẹ́ẹ̀ ni sir. àbọ̀ wá bá lọ̀rọ̀ yín ẹ̀yin ti yín Mr. Rashidi àti fi yín jẹ oyè àwòdì ẹ lè gbádìyẹ kò sí wàhálà ẹ mọ̀ pé ní kéèsì fún wọn pẹ̀lú wa tẹ́lẹ̀ ta ti dáríjì rìn ta ní pé kò sí nǹkan kan ṣùgbọ́n ilé ìtẹ́ṣe yìí á fi yín jófin ni. ẹ ó kalẹ̀ sá. ẹ̀yin ẹgbẹ́ ẹjọ́ ìyá ẹ̀ ti pè mí tẹ́lẹ̀ ẹ jẹ́ ká gbọ́ kéèsì wọn pọ̀. ọ̀pẹ tí mo bímọ fún kò ní ṣe Yorùbá mo sáré lọ ra gọ́ta ni o àtọmọ àtọwọ́ méjèèjì ló ti lọ ẹjọ́ ìṣàánú mi ẹjọ́ ẹ bá mi ò tí owó yẹn ò tí ẹ jẹ́ kankan ọmọ mi kankan ni ó wà very important ẹjọ́ ẹ bá mi wọ́ ọmọ mi jáde mo fọ́ lọ́wọ́ bàbá ẹ̀ ní ní wàhálà lágbára Ọlọ́run ẹjọ́ ẹ bá mi wọ́ ọmọ mi jáde torí Ọlọ́run. ìyá ẹjọ́ ẹ̀ kò ṣe ẹjọ́ tá a lè dá sí torí pé ẹni yìí kò kí ń ṣe Nàìjíríà a máa mú ẹjọ́ yìí lọ sí community wọn nǹkan tó bá ń sọ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. ìwọ ń tiẹ̀ owó àjọ tó ní ẹjọ́ dá wàá dá padà and ẹlẹ́ẹ̀kejì ni pé owó ọmọ tí olówó sá lọ wàá refund ẹ̀ so tó bá ti refund everything la ṣe máa mọ ìgbésẹ̀ tá a máa gbé lórí ẹ̀ bóyá àti ibi tó wà ilà ọlọ́pàá ti máa wá gbé ẹni o àbí a máa deport ẹ ṣe understand or ká mọ bá ṣe máa ṣe ẹ́ àṣà o ò lè lọ scot free torí tá a bá tún fi ẹ́ lẹ̀ kó o lọ ẹ ṣì máa pọ̀ sí and then wàá sì tún repeat the same thing yìí tó ṣe either o gba bíbá ẹ lọ àgọ́ ọlọ́pàá torí ẹ lè wá bàlújẹ́ mọ́ wa lórí bíbá yìí. mo kí gbogbo ilé Yorùbá ò ní bàjẹ́ bíbí ò ní bàjẹ́ Nàìjíríà náà ò ní bàjẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ nìkan tèmi tiẹ̀ wá síbí fún mi mọ̀ pé gbogbo ẹ̀ máa wá fọ́ pọ̀ mọ́ra wọn báyìí àmọ́ kò sí wàhálà ṣe rí ẹni arábìnrin tẹ̀ ń wò yìí tó gba owó lọ́wọ́ ọmọ yìí tó kàn ń gba owó gbowó yìí ìyàwó tèmi ẹni tó ń rojọ́ fún yìí òun ti kí ni a mọ̀ pé kò ń ṣe bọ́gà mi ló gbé wọlé ẹni tó gbé ìyàwó mi wọlé eléyìí la ṣe mọ̀ pé ẹni yìí gangan náà ló gbé bọ́gà mi wọlé tó gbé lọ sílé aṣẹ́wó ṣùgbọ́n everybody pátá ọ̀dọ̀ bọ́gà mi èmi personally gbọ́ bọ́gà mi mo rò pé ó gbé ìyàwó mi wọlé tó gbé lọ sílé aṣẹ́wó until now ìgbà tí bọ́gà mi ṣe ṣàlàyé fún mi wípé báyìí báyìí ló ṣe jẹ́ o báyìí ṣe lè jẹ́ o mo ṣe rántí. ẹ ká sọ wọn. báwo ni Mukaila. ẹ ká sọ. ká sọ dára. ẹjọ́ ìyá adúlá máa fi sùn yín. kí ló tún dé. àmọ́ tó wà nípa ẹni tí ẹni ká padà ká ṣe kinní kan inú ti ìyá adúlá ti di pé kó wà nílé kó máa mí kọ́ kó máa pè pé ọkọ òun ò ṣe kinní kan òun. Mukaila jọ farabalẹ̀ kó fi bá mi sọ̀rọ̀. Mukaila mi fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi ṣàlàyé nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi. ní ìjọ kan mo wọlé àmúdẹ rí tí àdúrà mi kọ ìgbà tó ṣe ń mi kọ yẹn pọ ẹlò tó bá bá wọn rí scope òun ṣàpé kò lè káwọn ọkọ òun ò tó òun mọ iṣẹ́ kinní kan kódà mo ti rí ní pé tí mo ṣe ń lọ bí iṣẹ́ tí mo ṣe lọ gamis tí mo ṣe ń ṣe pé iṣẹ́ tí mo ṣe ìyàdúrà sì ń jáde ó sì lọ ń ṣe oṣù tó sì ń ṣe mi ò ní kó wá tó wà pa ó ṣe kíní ó ti sọ pé ò ṣe mọ́ nìyẹn kí ló wá ṣẹlẹ̀ mo ti kó iṣẹ́ yóò sì ń ṣe kò fẹ́ jáwọ́ nìyẹn mà mo ṣe ń kí wá ṣe kíni ẹ̀yin lẹ́dẹ̀ ṣe kíni ẹ̀yin lẹ́ kọ́ọ̀sì ẹ̀ lẹ́fà ọgbẹ̀ mi kí n wá kí wá fẹjọ́ ẹ̀sùn. má bínú Mukaila sórí nǹkan tí ò yẹ látijọ́ yìí nǹkan tó mọ̀ látijọ́ yìí máa fi yé ẹ lẹ́nu o lè bìlífù pé ọ̀rẹ́ òṣì ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kó ló má jẹ́ alọ́rẹ̀ burúkú kó ló má jẹ́ ká ní ọ̀rẹ́ ìyà tí mo ní òun ni mo ta ìyàwó ẹ̀ fún níjọ́ kí náà nà tó ní kí bẹ gbéyàwó ẹ̀ wọlé tí mo gbọ́ ọmọ yẹn wọlé mo wò pé tí ọmọ yẹn bá wà pẹ̀lú mi bíbí báyìí ó máa affect iṣẹ́ ẹ̀ ó máa dẹ̀ affect ọmọ yẹn ó máa affect salary. wípé ẹ̀yin kọ́ ni ìyàwó mi sanwó fún. èmi kọ́ ló sanwó fún mo wá ta fún nìyẹn pé a lè san owó fún Mukaila tí bá sọ fún ẹ pé níwájú Ọlọ́run àtẹ̀yàn mo fi Ọlọ́run ọba búra fún ẹ
mi mọ̀ pé ọ̀rẹ́ mi fẹ́ lọ fi ìyàwó ẹ̀ ṣe iṣẹ́ aṣẹ́wó tọ́wọ́ èèyàn wó mi lẹ́ni bí. bọ̀ kí ló dé tẹ́ wàá sọ̀rọ̀ láti jọ èyí tẹ́ ẹ sọ̀rọ̀ náà. èmi wò wípé kí n fi ṣèṣe wípé ọ̀rẹ́ ni wá mo bá fi ṣèṣe ọ̀rẹ́ òun ni mo fi ṣe òun ló yà láìmoore ìka èèyàn Aisha ẹni bí àìmọye nǹkan tí mo pass through nínú Libya yìí Mukaila ó mọ bí mo ṣe tó tẹ́lẹ̀ ó mọ nǹkan tí ó sọnù lọ́wọ́ ta mi nígbà yẹn ó mọ bí mo ṣe padà alihamdulilayi lẹ́yìn ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ àdúrà tí mo ń gbà tí mi fi Ọlọ́run mi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan tí Ọlọ́run ọba òde lójú tì mí òun ló jẹ́ kí gbogbo èkó lọ mi kó padà wá mo fi Ọlọ́run ọba búra fún ẹ̀mí ìmọ̀ kọ́kọ́ nípa ẹ̀ ọba nípa ìjọ́ kìíní àná mo sọ fún ẹ ní pé kí ìyàwó ẹ̀ kó máa lọ pé mo yọ̀ǹda owó tó kù fún o lè bílíìfù bí Aisha sì lọ padà lọ́gbọ́ ọmọ yẹn lọ gbowó lọ́wọ́ ẹ̀ tí bá sọ fún ẹ pé mo gbé ìjà lọ bọ́ ọ̀rẹ́ mi lẹ́nu tó mẹ́ta yìí nìkan kò sí ìlérí tí Aisha ò ṣe fún mi tán. Aisha kí ló ṣe wèrè ní sùúrù kí ló ṣẹlẹ̀ tẹ́pọ̀ ọmọ tí mo gbé fún ẹ ìyàwó Mukaila tí mo gbé fún ẹ. ìwọ mú òun ló mo gbé lọ sí ilé iṣẹ́ Aisha mo tún wá sọ fún ọmọ yẹn ní pé ibi tó sanwó dé yẹn pé kó máa lọ nílùú ẹ̀ bẹ́ẹ̀ ó wá mú ọmọ yẹn wá sọ fún ní pé kò ní lọ máa sanwó ẹ̀ pé wẹ́rẹ́ ní human trafficking kò ní dáa fún ẹ. kò ní dáa fún wọn. ìwọ tó ń ta ọmọ ayé ẹ ti bàjẹ́. ayé wọn kan ti bàjẹ́ Aisha ta ni ẹ gan Aisha. èmi ní ta lè. ní sùúrù ní sùúrù ló ń fún ẹja ariwo má gbọ́ bí ajá ní sùúrù sọ́ni jẹ́ sọ fún ẹ ní sùúrù ọmọ ní pé tẹ́lẹ̀ mi fẹ́ kọ́wọ́ èèyàn mọ̀ pé mi mo ta ọmọ fún ẹ. ṣùgbọ́n nísìn èmi àti ẹ àlùfáàdé olùgbẹ́nu sí máàkì kó tẹ́lẹ̀ àwọn Nàìjíríà gbowó rẹ̀. kò sí wàhálà èmi máa lọ bẹ̀ kò sí problem kò sí ọ̀rọ̀ rẹ tó gbà ní màá dẹ̀ fún ẹ. kò tẹ lọ sórí àwọn tó bá lọ oníwèrè máa dẹ̀ kò sí wèrè yẹn lọ́wọ́ ìwà àtìyàdúrà máa fi mineral selection lọ. kò sí wàhálà sí kò sí wàhálà sori union yẹn tí mi bá gbé lọ mo sọ ní pé orúkọ mi kọ́ni ló jẹ kọ́ni fún mi lọ́rùn rẹ̀ aṣù ẹ̀ lọ́wọ́ sí Aisha lọ́tí pẹ́ tó ti ṣe wọ́n lé lẹ́nu àwọn ti bù ẹ́ lọ́wọ́ ọ̀nà òṣùlù ní kúrú aláyé ta báwo rí lọ́gbọ́ ọlọ́pàá tó wọ́n mú wèrè tá ló sílẹ̀kùn fún wèrè ọlọ́pàá ni màá fi mú ẹ lórí burúkú òní dá fún ẹ. Kọ́kọ́ tí gbogbo èèyàn wò pé ẹ̀yin lórí ara ẹ̀yin lẹ́yìn pé ẹ̀yin ní kíní ẹ̀yin iṣẹ́ àkọ́kọ́ ti ṣaṣẹ́ borí. kódà bí mo ṣe ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí Mukaila ó ní ọmọ kan náà tó gbé wọlé ó máa ní pé mo sọ fún ọmọ kan nulẹ̀ sí ni pé kí ló ń ṣe nulẹ̀ bẹ́ẹ̀ kó rọra máa ṣe ọmọ tí ọ̀rẹ́ mi gbé wọlé ọmọ yẹn ti sanwó fún tán ọmọ yẹn wá kó fún Aisha kókó bóun gbé ọmọ wọlé kó sanwó fún un àti ọmọ àti owó ọmọ yẹn ò rí kankan nú ẹ̀ mọ́ tí ọmọ yẹn gbẹ́jọ́ wá sí bíbà tó wá fẹjọ́ sùn ní ọ̀rẹ́ òfò ọ̀rẹ́ òdàlẹ̀ ọ̀rẹ́ òṣì ẹni àìjírí ní Aisha yẹn ọmọ ilé ní dómítà yìí lórí sífù kọ́ọ̀lù kan lẹ́gbẹ̀ẹ́ mi bíbí báyìí tó pè láti union pé kó wá gba passport bí nǹkan whatever mi ti ẹ̀ gbọ́ mo wà ṣọ́ níbi ọmọ yẹn ṣe ń sọ fún nígbà tó rí sífù kọ́ọ̀lù tán tí mo bèrè pé ta nìyẹn bó ṣe ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ o understand it's like ọmọ yẹn gbé ẹjọ́ ẹ̀ lọ sí union. nǹkan tẹ́mi kọ́ ni kí n wá sọ fún yín nítorí pé ó jẹ́ pẹ́yìn lẹ ní ká ó padà sọ́dọ̀ mi ó jẹ́ kí n wá fẹjọ́ sìn pé òkè báyìí ni o bó òkè tí wọ́n bá ti ṣe nǹkan kò sẹ́ni tí ò ní pass wọ́n bá ti ní pass wọ́n á gbọ́ òkè kíní yìí ò ṣe mọ́. ò ṣe mọ́ náà yẹn báyìí ìbáyìí kan. ọlọ́mọdé ti gbà ìwọ́lá ọtún ọmọ tó bí fún mi ọdún wá ṣẹlẹ̀ pé o tún wá ń pè kọ́fẹ́ wáṣẹ́ kọ́fẹ́ èmi ò tó bá ti mọ̀ pé òun ò ṣe kíni òun ò lè ó ṣe kíni òun ò lè dúró sínú ilé ó fẹ́ máa ṣe iṣẹ́ wèrè pẹ̀lú iṣẹ́ tó ń ṣe kó kú òun ilé mi. wọ́n ní a lè fi tipá mẹ́ṣí dòdò ká fi tipá fún lómi mu èmi ti gbìyànjú tó pínkẹ́ méjì kẹjọ padà sípò pẹ́ kò sí wàhálà ṣùgbọ́n mo mọ̀ pé lè yí ṣá ní gbogbo yẹn máa fi mọ̀ pé yes òun ọkọ làìdá àmọ́ mo bẹ́ẹ̀ mú mẹ́bí mi o pé mo tọ́ ọmọ fún tí mi bá má ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n mi wò pé àjọ jí ọ̀rẹ́ ni mo fi ṣe. ìyẹn ti lọ́mọ eléyìí náà jẹ́ ẹ̀kọ́ fún ẹni tó ń gbọ́mọ wọlé náà tó máa ta ọmọ fẹ́ lómi because wọn ò ní mọ owó nǹkan tí ẹni fẹ́ fi tó fẹ́ fọmọ ṣe àwọn akọ̀ ìgbọ̀n wa tọmọ fún ẹ. ìgbà tí mo tó fẹ́ tọmọ fún ọ èmi kò bí léèrè o eléyà jẹ́ kó fẹ́ everybody wa ọlọ́run bá mi ṣe sódà fún ẹ má rojú o. nǹkan tó báyẹn ló ṣẹlẹ̀ ni. ẹ̀bẹ̀ mo ṣe àmọ́ pé bọ́gà mi ò fẹ́ sọ̀rọ̀ nítorí pé òun ló ta ọmọ ó tàyàwó mi fún mi ò sì fẹ́ sọ̀rọ̀ but well ìgbà tí sẹ́kọ̀ máa sanwó owó olówó padà
tẹ̀sán pé ọkẹ́ máa níbi tẹ̀tẹ̀ máa gbé lórí ẹ̀ a fẹ́ jẹ́ kí Libya bàjẹ́ a fẹ́ jẹ́ kí Nàìjíríà náà kó yẹ kí ni kó bàjẹ́ ẹ jọ ẹ máa bá wa wá àtúnṣe sí i nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ jẹun kí ni ẹ máa bá wa wá àtúnṣe sí ẹ jọ nítorí Ọlọ́run ẹ má yẹ kí ọ sọ wá lẹ́nu ẹ má yẹ kó sọ wa Nàìjíríà lẹ́nu ní Libya ẹ jọ nítorí Ọlọ́run. ẹ ní bà Libya jẹ́ fún wa gbogbo èkó tó wà nínú àlìkámà ìlàjọ a máa yọ a máa jọ fọlú ìmọ̀ ni irú yìí a máa padà yọ yín kúrò ní ẹ ní gbàdúrà ìjẹ fún wa Ọlọ́run dẹ̀ máa òkun gbogbo wa ní. Ọlọ́run wà pẹ̀lú yín ẹ ṣé gan-an I really appreciate thank you very much ẹ ṣé gan-an. iṣẹ́ yẹn wà stressful gan-an mo dẹ̀ ṣe tán ní ṣùgbọ́n pé kò síṣẹ́ káàsìn so màá dẹ̀ lè máa ṣe máa manage ẹ̀ lọ tó ti bá délé máa pè é tóró ti rẹ̀ mí gan. ó ga ọ ó ní agbára pẹ̀lú gbogbo ohun tó wá ṣẹlẹ̀ sí tẹ́ ẹ ṣàlàyé fún wa yìí iṣẹ́ wo lẹ tún wá ń padà ṣe iṣẹ́ wo lẹ tún ṣe. mo ń ṣe ṣàgálà. ẹ bá a gbóhùn sókè. mo ń ṣe ṣàgálà so mo dẹ̀ tún ta aṣọ mo ń ta wig mo máa ń gbé wọlé láti Nàìjíríà. ẹ máa ń ta aṣọ láti Nàìjíríà wọ́n bá yín kó wọlé. bẹ́ẹ̀ni a lè gbẹ́ lọ́wọ́ Ọlọ́run à ń ta déjì. ọpẹ́ ní fọ́lọ́run. ìyá wa ẹ kú atótónu látàárọ̀ adúpẹ́ fọ́lọ́run. iṣẹ́ owó alẹ́ yìí náà tún wá ń ṣe pẹ̀lú gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí tẹ́ fi wọ́n wáyé. ṣàgálà náà ló ṣe ṣe ṣàgálà náà. ṣe ṣàgálà náà. lẹ́yìn ìgbà tí bọ́gà yín wá ṣe ogun tí ó ṣe ǹjẹ́ ọgbowó owó ní fún yín padà báwo ló ṣe sọ̀rọ̀ bọ́gà yín sí gan-an. àwọn community bá mi gbowó lò padà. ọba yín gbowó yín padà. ọba mi gbowó oṣù 6 yẹn padà. ọba yín ìbọ̀lẹ̀ wá gbọ́ èrò bọ́gà yín gan sí pàtó. bí mo ṣe gbọ́ sí torí ọjọ́ yẹn wọ́n ní wọ́n máa deport wọn ló dà pé wọ́n deport wọn Nàìjíríà padà. ó dáa báwọn bọ́ bá deport wọn náà ìhun tó dáa á lè jẹ́ kí àwọn tó ń hùwà bàjẹ́ náà tó kù kọ́ ṣe kíni kọ́ lè fi kọ́gbọ́n pé Libya yìí kò sẹ́ni tó kọjá òfin níwọ̀n ìgbà tá a ti ní àwọn olórí tí ó ń ṣe kíni tó ń darí wa wọ́n á fọwọ́ òfin gbé ìwé ẹ̀ níbẹ̀. Kábíyèsí ọba àmì Èdùmàrè ilẹ̀ ológun tó dògbò lọ́kọ́ báribári bàbá gba àwọn àgbàlagbà oyè èmi náà kọ́ lọ́wọ́ bá àmì Èdùmàrè ni Mr Mighty lórúkọ tèmi ń jẹ́ ẹ̀kúlé là ń kára lé yẹn káàbọ̀ là ń kéré ọ̀nà. Ǹjẹ́ gbádùn gbogbo ohun tẹ́ ẹ wò tẹ́ ẹ gbọ́ látàárọ̀ yìí bó ṣe ń lọ náà nù ọba àmì Èdùmàrè kò ní já pasán kò ní já pòfo gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ṣiṣẹ́ lájò délé láyà àtàlàáfíà wàhálà ò ní jẹ́ tiyín fún wọn tó bá jẹ́ pé ẹni ohunkóhun láti bá wa sọ tàbí ẹwò pé ó ń gbé yín lọ́kàn ẹ wá sí orí ètò wa ìrírí mi lórí ètò yìí láti máa jẹ́ káyé mọ ohun tí ẹ ṣe kíni tẹ́ ẹ fẹ́ jẹ́ káyé mọ̀ ẹ sọ tinú yín àwọn ayé á gbọ́ wọn á mọ bó ṣe kíni bó ṣe ń lọ lágodo ìrírí mi ní Libya. Já máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa àwọn tí wọ́n ń bá wa dá sétò ká polówó ọjà kẹ́ ẹ bá wọn rajà torí láìsáwọn kò sáwà náà láìsáwà kò sẹ́yìn láìsẹ́yìn náà kò sáwà náà. Kfosh Hairwear and Collection tẹ́ bá fẹ́ raṣọ ẹ fẹ́ ra wíìgì ẹ fẹ́ ra bàtà báàgì lóríṣiríṣi ẹ pè wọ́n sórí nọ́mbà ìbánisọ̀rọ̀ +218 93 16 52 442 +218 93 16 52 42 Nigeria number wọn náà ni +234 80 65 62 78 tẹ́ bá fẹ́ ra aṣọ wọ́n ṣe kíni wọ́n kátó wọ́n á bá yín ṣe kíni wọ́n á bá yín deliver káàkiri gbogbo Libya. A tún ní Black Diamond Connection tẹ́ bá fẹ́ àwọn náà ń taṣọ wọ́n ń ta wíìgì lóríṣiríṣi nọ́mbà tiwọn náà ni +218 92 13 76 456 +218 92 13
76456. Tẹ́ bá fẹ́ wá ya fọ́tò tẹ́ bá jẹ́ kó ṣe kíni kó guarantee Mickey Studio ó wà ní Mustrata àwọn náà gbẹ̀yìn Mickey Studio ó wà Mustrata àti KC Studio Mickey Studio ṣé ń gbọ́ Mickey Studio nọ́mbà wọn tí wọ́n ní +21891970964 àti KC Studio ẹ bá fẹ́ rìkọ́ọ̀dù ẹ fẹ́ ṣorin ẹ fẹ́ gbórin bọ́ta KC Studio náà ò gbẹ̀yìn Mustrata làwọn náà wà ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ +21891065986 ní eré jù báyìí lọ lórí ètò ìrírí mi ní Libya àṣálẹ́ la wà ká tètè lọlé ká lọ fún ojú ní oorun fẹ́yìn tẹ́ bá wá ń bá wa wo sinimá wa adúpẹ́ lọ́wọ́ yín o iná ò ní tọ́wọ́ yín lágbára ọba mi Èdùmàrè ẹ máa rí ṣe o ẹ máa mọ̀ ṣe lágbára Ọlọ́run ní ṣe kíni ní pẹ̀dé ìjẹ́ kílẹ̀ ní sọ fún àwọn aráalé káwọn aráalé káwọn olólùfẹ́ yín kí wọ́n fi. gbogbo aráalé mo kí yín lọ́pọ̀lọpọ̀ orúkọ tèmi ni Ajíbádé Haimat Ojoyinlá aka Orítẹ́bó ni mo fẹ́ kẹ́ fi ọwọ́ tèmi ìkẹfì kọ́gbọ́n mo fẹ́ kẹ́ fi kọ́gbọ́n gidi ẹ má yẹ kí ọ̀rọ̀ kan fọ́ọ̀sì yín pé kẹ́ wá Libya tó bá ti wù ẹ́ lọ́kàn láti wá ṣe understand ẹ má yẹ kí ọ̀rọ̀ kan fọ́ọ̀sì yín láti wá Libya ìwọ tó bá wù lọ́kàn tó bá ti wá sanwó bọ́ọ̀gẹ̀ ṣé wáyé tó bá ti sanwó bọ́ọ̀gẹ̀ má yẹ kí àwọn bọ́ọ̀gẹ̀ kó lu ẹ mọ́ra jù ṣé understand má yẹ kó gbé ẹ mọ́ra jù tó bá ti sanwó bọ́ọ̀gẹ̀ wà láyàrá tiẹ̀ nǹkan tí bọ́ọ̀gà mi ṣe fún mi ó dùn ẹlẹ́dàá mi ṣe understand mo fẹ́ kẹ́ fi tèmi kọ́gbọ́n ìwọ tó fẹ́ bá wá tó bá fẹ́ wá kó dẹ̀ fi àdúrà tì wọ́n ní ká fi tọ́lọ́run síwájú ká fi ànábù Muhammad sallallahu alaihi wasallam ká fi tẹ̀lé tó bá ti rí gbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹni tó fẹ́ gbé mi wọlé yìí kó má jẹ́ oníjàmbá fún mi Ọlọ́run. Adúpẹ́ ẹ ṣé gan-an adúpẹ́ ìyá wa ìyá wa ǹjẹ́ ẹ̀yin náà ní ohun kékeré kan láti sọ fáwọn aráalé bí ẹgbẹ́ bí ẹ̀kọ́ nǹkan tí ojú ti yín náà rí nínú Libya yìí kẹ́kọ̀ọ́ fi gbà wọ́n níyànjú. Orúkọ tèmi ni Bello Ọmọlọ́lá tí gba àwọn ìmọ̀ sí K-Fresh. Mi ò ní nǹkan tí mo fẹ́ sọ náà lọ títí nǹkan tí ẹnì kejì mi yẹn ti sọ mo náà ní kẹtẹ so mi ò ní nǹkan tí mo fẹ́ sọ. Gbogbo aráalé ọ̀nà wọn ní nǹkan tó wọn fẹ́ sọ pé nǹkan tí alákọ̀ọ́kọ́ sọ òun náà tẹ̀lé a máa fèyí ṣe lọ àwọn alámàwá ẹ̀yìn la máa bá lágbára ọba mi Èdùmàrè nígbà gbé sọnù òbí ò ṣe bí ọmọ lágbára ọba mi orúkọ mi yípadà Mr Mighty lórúkọ tèmi jẹ dákú tí ò ṣe é jí gbé lójú lójúmọ́ rẹ̀ tí ò ṣe kíni tí ò gbẹdọ̀ yìngẹ̀rẹ̀ tí ò gbẹdọ̀ ṣubú èmi náà rèé o ọmọ ìgbàmọ oníṣàbẹ gbogbo àkàlà ọmọ erin jogún ọlá èmi rèé o ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé Mr Mighty àtúmọ̀ríra lọ́sẹ̀ tó ń bọ̀ káṣíà thank you. Mukaila in Libya, Mukaila in Libya, Mukaila in Libya, Mukaila in Libya. Oríjà Kérédéré, Mukaila in Libya. Títa ríro là ń kọ́là, tó bá jìnnà tán, ló máa ń dòge. Ayé ẹ wá o Mukaila, láti Nàìjà. Tóbi délùú Libya kò sẹ́ni tó ń kó ṣẹrú àmọ́ bí a bá ti bára ibẹ̀ la ṣe ohun ojú rí ẹnu ò lè sọ. Mukaila in Libya, Mukaila in Libya, Mukaila in Libya. Ẹ sáré wá ẹ wá gbọ́ ọ̀nà sí àmì. Gbogbo Ṣàgálà tó fẹ́ níbí oríjà kéré kò délé àtọmọdé àtàlágbà àní kárí bá ti ṣe àìmọye ẹni tí Libya ti ràn lọ́wọ́ ẹ̀gàn kọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ níbí àti jẹ́ onílé àdógún àmọ́ ìgbà tó wá débí ní gbogbo ẹ̀ lọ déédéé adúpẹ́ lọ́wọ́ ọba tó náyé ibi orí bá dání sí là ń gbé.
Mukaila, Mukaila, Mukaila in Libya, Mukaila in Libya, Mukaila in Libya, Mukaila, Mukaila, Mukaila.